Mo kí yín ẹ káalẹ́ àsìkò oṣù tuntun yóò tù wá lára láṣẹ Elédùmarè. Ìròyìn àṣálẹ́ la mú wá sétí ìgbọ́ yín láti ìkànnì Sun City 101.9 FM Ondo lálẹ́ yìí. Ẹgbẹ́ àwọn gómìnà lápá àríwá ńlẹ̀ Nàìjíríà fi àìdùnnú wọn hàn lórí bí ètò ààbò ṣe rí lápá àríwá ńlẹ̀ yìí. Gómìnà Ayédàtiwá jẹ́jẹ́ láti ṣe gbogbo àwọn ètò eléyìí tí ó pínwọ́ àti tó dènà àrùn HIV. Àdó olóró ilẹ̀ Russia gbẹ̀mí lẹ́nu ọmọ ilẹ̀ Ukraine 4. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Sodiq Bashir. Àwọn gómìnà lápá àríwá nílẹ̀ Nàìjíríà náà ni wọ́n ti ṣe ìkìlọ̀ báyìí látàrí bí ètò ààbò ṣe rí ní apá àríwá ní ilẹ̀ Nàìjíríà níbi ètò ààbò bó ti ṣe mẹ́hẹ̀ o tó sì ń fà á kí iṣẹ́ òun òṣì kó túbọ̀ mọ gbogbo sí o ní àwọn apá àríwá tó wá ké sí gbogbo àwọn adarí ní apá láwọn ìpínlẹ̀ lápá àríwá nílẹ̀ Nàìjíríà láti gbégbésẹ̀ akin láti fi òpin sí àìsí ètò ààbò náà. Gẹ́gẹ́ bí alága fún ẹgbẹ́ àwọn gómìnà lápá àríwá ilẹ̀ Nàìjíríà, èèyàn tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Gombe Muhammadu Yahaya ló ń sọ di mímọ̀ nínú ìpàdé eléyìí tí wọ́n ṣe pọ̀ pẹ̀lú àwọn gómìnà ní apá àríwá tó ń ti àwọn adarí ìletò àtàwọn lọ́balọ́ba àtàwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ eléyìí tí wọ́n bẹ ní apá àríwá ilẹ̀ Nàìjíríà tí pàdé ọ̀hún tó sì wáyé nílùú Kaduna. Gẹ́gẹ́ bí Yahaya ti sọ di mímọ̀ wípé àwọn ìpínlẹ̀ lápá àríwá ilẹ̀ Nàìjíríà náà ló jẹ́ pé wọ́n kojú àsìkò tó le báyìí ní agbọn ti àìsí ètò ààbò tó sì jẹ́ pé ó sì ń fa kí iṣẹ́ òun òṣì kó mọ gbogbo láàrin àwọn èèyàn látàrí bí wọ́n ti ń sásálà súgbà fún ẹ̀mí wọn káàkiri. Gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀, ó gbóṣùbà fún ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú àwọn ìlànà àlàkalẹ̀ eléyìí tí ó fi ń gbógun ti àìsí ètò ààbò lásìkò yìí, pàápàá jùlọ bí ó ti ṣe ipa takuntakun eléyìí tí ààrẹ kò láti dóòlà àwọn ọmọ ilé ẹ̀kọ́ eléyìí tí àwọn ajínigbé tí wọ́n jí gbé ẹ̀wẹ̀. Gẹ́gẹ́ bí ó ti ṣe wá ṣe lálàyé ó tún wọn gbóṣùbà fún ó tún wá ké sí ìjọba àpapọ̀ láti mọ kọdí àwọn èèyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ di mímọ̀ wípé bí àwọn agbésùmọ̀mí ọ̀hún bí wọ́n ṣe ń sọṣẹ́ ó ní kì í ṣe nípa tẹ̀ tiwa ọ̀daràn nìkan o, ṣùgbọ́n àìsí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọmọ tó ti kó nílé ẹ̀kọ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ilé tí ò níṣẹ́ lọ́wọ́ wípé àwọn náà ni wọ́n sọra wọn di ẹrù jẹjẹ eléyìí tí wọ́n pa kúrò pa gúngùn ní apá òkè ọ̀yà ńlẹ̀ Nàìjíríà lẹ́yìn ìpàdé ọlọ́jọ́ méje lẹ́yìn tó ayé ní ilé ìjọba nípínlẹ̀ Kaduna eléyìí tí àwọn gómìnà apá àríwá ilẹ̀ Nàìjíríà tí wọ́n tó mọ́kàndínlógún tí àwọn orí adé àtàwọn orúnlẹ̀kẹ̀ tí wọ́n sì péjú bìbà síbẹ̀ níbi tí àwọn tí wọ́n jẹ́ adarí fún iléeṣẹ́ ọmọ ogun àti àwọn tí ó ṣojú àwọn ẹgbẹ́ àwọn àwùjọ láti lè gbógun ti ìwà ìgbésùnmọ̀mí ìjínigbé àti àìsí ètò ààbò tó gògò lápá ẹkùn àríwá nílẹ̀ Nàìjíríà. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni ẹni tí ó jẹ́ olùgbaninímọ̀ràn sí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà lónìí tó ní ṣe pẹ̀lú ètò ààbò ìyún Malam Nuhu Ribadu ló ti ṣe àbẹ̀wò sílùú Kọ̀tàngórà ní ìpínlẹ̀ Niger níbi tí àwọn ajínigbé tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ nílé ẹ̀kọ́ St Mary Catholic School nílùú Papiri níjọba ìbílẹ̀ Agwara ní ìpínlẹ̀ Niger. Gẹ́gẹ́ bí Ribadu lẹ́ni tí mínísítà fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìgbádùn ọmọnìyàn ńlẹ̀ yìí tí wọ́n jọ kọ́wọ́ rìn pẹ̀lú rẹ̀ ìyún ọ̀gbẹ́ni Bernard Dodo ni ó tún lọ àti ẹni tó jẹ́ adarí fún àjọ ẹ̀ṣọ́ aláàbò DSS tí wọ́n jọ kọ́wọ́ rìn ni wọ́n ṣèpàdé alátìlẹ̀kùn mọ́rípọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ ọ̀hún ìyún Reverend Bulus Dua Yohana àti ẹni tí ó jẹ́ adarí àgbà ilé ẹ̀kọ́ náà yún arábìnrin Cecilia Gwan. Gẹ́gẹ́ bọ́n ti ṣe ìpàdé pọ̀ pẹ̀lú wọn tí wọ́n sì ṣàlàyé àwọn nǹkan tí wọ́n kojú àti bí ìṣẹ̀lẹ̀ ń bóyá ṣẹlẹ̀ fún olùgbanímọ̀ràn sí ètò ààbò ilẹ̀ yìí ọ̀hún ìyún Ribadu nígbà tí wọ́n sọ di mímọ̀ tó ṣèpàdé pọ̀ pẹ̀lú
àwọn òbí àti alágbàtọ́ àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tí wọ́n jí kó ní ilé ẹ̀kọ́ St Michael Cathedral eléyìí tí ń bẹ ní Kòtàngórà tó ṣèpàdé pọ̀ pẹ̀lú wọn ò fún wọn lọ́kàn balẹ̀ wípé wọ́n ó rí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n rí wọn gbà padà wálé láyọ̀ àti àlàáfíà ní fíní báyìí tí adìẹ ń tokè mọ́ bọ̀. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni ó jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ tí kò dín ní 200 níye o àti àwọn òṣìṣẹ́ yun àwọn olùkọ́ ní ilé ẹ̀kọ́ náà ni wọ́n ti ń bẹ ní ìgbèkùn àwọn ajínigbé báyìí ní tó ti lé ní ọ̀sẹ̀ kan báyìí o lẹ́yìn tí àwọn ajínigbé tí wọ́n ya bo ilé ẹ̀kọ́ náà tí wọ́n sì jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ gbé. Wáyé o, iléeṣẹ́ ọlọ́pàá ní ilẹ̀ Nàìjíríà ló ti fohùn léde o wọ́n sì ti ń ṣẹ́ ìròyìn kan tó ń jà rìnrìn lójú òpó ayélujára látàrí gẹ́gẹ́ bí ìròyìn bó ti ṣe sọ di mímọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní gba àwọn èèyàn sẹ́nu iṣẹ́ ọlọ́pàá báyìí tó sì jẹ́ pé wọ́n fi ojú òpó ayélujára kan síbẹ̀ eléyìí tó jẹ́ àrùmọ̀jẹ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti ṣe wá fi léde o látẹnu ẹni tó jẹ́ adarí àgbà fún ètò gbogbo àti ìlanilọ́yẹ̀ aráàlú èèyàn tó tì kálù tó ń sọ di mímọ̀ nínú àtẹ̀jáde kan lè tó ta àwọn oníròyìn lọ́wọ́ tó sì fi ń ṣe ìkìlọ̀ fún àwọn èèyàn wípé kọ́kọ́ tí ọ̀gbọ́n ìsírúfẹ́ ìròyìn bẹ́ẹ̀ Kálù ló ń ṣe lálàyé o wípé bí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n bá gba àwọn èèyàn síṣẹ́ wọn ni wọ́n fi léde o ní ojú òpó ayélujára tó jẹ́ ti àjọ òun gangan wọ́n sì fi léde lójú àwọn nínú àwọn ìwé ìròyìn àti àwọn iléeṣẹ́ móhùnmáwòrán àti àwọn iléeṣẹ́ ìròyìn eléyìí tí ó fẹsẹ̀ ńlẹ̀ káàkiri ńlẹ̀ Nàìjíríà ẹ̀wẹ̀ gẹ́gẹ́ bí tí wàá sọ di mímọ̀ pé kí àwọn èèyàn kan kọtí ọ̀gbẹ́ni sí ìròyìn ọ̀hún kí wọ́n sì lajú wọn dáadáa òkú wọn mọ̀ kó sọ́wọ́ àwọn alóníníbàgẹ̀ lójú òpó ayélujára tí wọ́n mọ̀ gbowó lọ́wọ́ wọn lọ́nà àìtọ́ látàrí pé wọ́n ń wáṣẹ́. Wáyé ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà wọ́n ti jẹ́jẹ́ báyìí o láti fi òpin sí àrùn HIV/AIDS tí ó bá fi di ọdún 2030 ní gẹ́gẹ́ bí a ṣe ń sàmì ayẹyẹ àjọ ọjọ́ àrùn AIDS ní àgbáyé fún ọdún 2025 gẹ́gẹ́ bí mínísítà kejì fún iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera àti ìgbáyégbádùn aráàlú nílẹ̀ Nàìjíríà dókítà Ezeac Salako ló sọ ilé ìdí mímọ̀ lásìkò ìgbà tí wọ́n ṣe ayẹyẹ ìjókòó eléyìí tí wọ́n fi sàmì àjọ àrùn HIV/AIDS nílẹ̀ Nàìjíríà fún tọdún yìí eléyìí tí wọ́n fi pe àkọlé tọdún yìí ní sísá gbogbo ipá láti fi òpin sí àrùn ọ̀hún. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni eléyìí tí wọ́n gbé kalẹ̀ pẹ̀lú ìbámu pẹ̀lú àjọ ẹlẹ́yinjú àánú ti ìyàwó ààrẹ ilẹ̀ Nàìjíríà eléyìí tí ó sì pè ní ìrètí ọ̀tun gẹ́gẹ́ bí Sàlàkọ́ ṣe sọ di mímọ̀ ìwé ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà òun náà gbé ètò ọ̀hún kalẹ̀ báyò láti fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn ètò owó tó tó 300 bílíọ̀nù owó náírà láti fi ṣe ìkúnlọ́wọ́ àti láti máa fi ṣe ìdènà tó ti máa fi pèsè oògùn eléyìí tó wà fún dídènà àrùn HIV/AIDS ọ̀hún káàkiri ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí ìṣe lálàyé pé nínú rẹ̀ òun náà ni mímọ ṣe àyẹ̀wò lọ́fẹ̀ẹ́ àti mímọ ṣe ọkàn àwọn tí ó ti ní àrùn ọ̀hún mímọ ṣe ọkàn wọn lákin tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní báwọn èèyàn sọ̀rọ̀ láti ìgbà dé ìgbà láti ìletò sí ìletò tí wọ́n ti bá àwọn tó tó 1 mílíọ̀nù àti ẹ̀sùn 6 àwọn ọmọ ilẹ̀ Nàìjíríà eléyìí tó ń bẹ pẹ̀lú àìsàn ọ̀hún tí wọ́n ti ṣe tó ti fi ń ṣe ìlanilọ́yẹ̀ fún wọn tó ti nínú àwọn tó tó 1 mílíọ̀nù àti 500,000 níye eléyìí tí wọ́n ń gbé pẹ̀lú àìsàn ọ̀hún káàkiri ilẹ̀ Nàìjíríà gẹ́gẹ́ bí aya ààrẹ ilẹ̀ yìí Sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu gẹ́gẹ́ bí ti sọ di mímọ̀ wípé wọn ò ní sinmi o títí ìgbà tí wọ́n fi wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí títí wọ́n fi fòpin àti ìdènà pátápátá sí àìsàn HIV ní ilẹ̀ Nàìjíríà tó jẹ́ pé gbogbo àwọn tó bá ń bẹ pẹ̀lú àìsàn ọ̀hún náà ni wọ́n mọ̀ rí ìtọ́jú ọ̀fẹ́ gbà látìgbàdégbà. Ọ̀gbà bẹ́ẹ̀ náà láti ìpínlẹ̀ Ondo gómìnà ìpínlẹ̀ yìí Lucky Orímisan Ayédàtiwa náà ló ti jẹ́jẹ́ báyìí láti nawọ́jà ṣíṣètọ́jú àrùn HIV àti mímọ dènà rẹ̀ káàkiri ìpínlẹ̀ Ondo láti tún nawọ́ rẹ̀ sí ẹ̀ka ètò ìlera nípínlẹ̀ yìí o gẹ́gẹ́ bí gómìnà òun ṣe sọ dìímọ̀ nílùú Àkúrẹ́ lásìkò ìgbà tó ń ṣíṣọ lójú ètò ìrìn afáralókun eléyìí tí wọ́n rìn láti sàmì àyájọ́ ọjọ́ àrùn ti AIDS lágbàáyé eléyìí tó wáyé lónìí gẹ́gẹ́ bí gómìnà lẹ́ni tí igbákejì rẹ̀ ṣojú fún dókítà Ọláìdé Adélàmí lásìkò ìgbà tí wọ́n ṣiṣọ́ lójú ètò ọ̀hún wọ́n sọ di mímọ̀ báyò wípé tí wọ́n sì sọ di mímọ̀ wípé akitiyan gómìnà Lucky Orímisan Ayédàtiwa lójúnà láti dènà àrùn HIV láwọn ìjọba ìbílẹ̀ 18 káàkiri ìpínlẹ̀ Ondo òun náà ló mọ̀ ti tayọ táwọn tàtẹ̀yìnwá lọ gẹ́gẹ́ bí gómìnà yìí sọ di mímọ̀ wípé lábẹ́ ìṣèjọba àwọn àjọ tí ó ń ṣe àkóso àjàkálẹ̀
àjọ tó ń ṣe àkóso àrùn AIDS ní ìpínlẹ̀ Ondo Odisaka ìyún ẹ̀gọ́ náà ni ó jẹ́ pé wọ́n ti ṣe àwọn ètò báyìí eléyìí tí ó mọ̀ ṣe ìlanilọ́yẹ̀ fún àwọn èèyàn lórí àti dènà àìsàn ọ̀hún tó jẹ́ pé àwọn tó bá ti ní àìsàn ọ̀hún wọ́n mọ̀ gba ìtọ́jú ọ̀fẹ́ láti gbàdégbà tó jẹ́ pé wọ́n tún mọ̀ ṣe àyẹ̀wò lórí kíni wọn ò fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti mọ ipò wọn ò lórí àìsàn ọ̀hún ní àtẹ̀yìn tó jẹ́ akọ̀wé sí ìjọba ìpínlẹ̀ Ondo àti alága fún àjọ Odisaka ọ̀hún dókítà Táíwò Fásọ̀rántì tó sọ dìímọ̀ wípé àjọ ọ̀hún náà ni wọ́n ti ṣetán láti máa fọwọ́ kín gómìnà lẹ́yìn láti máa ṣe àtìlẹ́yìn gẹ́gẹ́ bí níbàámu pẹ̀lú ìlànà gómìnà gẹ́gẹ́ bí ó ti mú kí ètò ìlera àwọn ọmọnìyàn nípínlẹ̀ Ondo lọ́kùnkúndùn. Ìròyìn àṣálẹ́ ilẹ̀ ṣe ń gbọ́ láti kàn ní Sun City FM lábala kejì ìròyìn lẹ́yìn tí gbọ́ ìròyìn láti ilẹ̀ òkèèrè ìròyìn ìdókòwò àti ìròyìn aré ìdárayá ẹ má yí kúrò à ń padà bọ̀. Mo kí yín káàbọ̀ padà. Ìròyìn àṣálẹ́ ń tẹ̀síwájú. Ìròyìn láti ilẹ̀ òkèèrè. Àdó olóró láti ọwọ́ ilẹ̀ Russia náà ni ó ti balẹ̀ bàgẹ́ tó sì ti gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn 4 ní Dnipro ní orílẹ̀-èdè Ukraine tí àwọn tí kò dín ní 40 tí wọ́n tó farapa yánnayànna o. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi léde wípé ìṣẹ̀lẹ̀ àkọlù náà ló wáyé ní àárọ̀ kùtùkùtù òní ní ibi tí ìṣẹ̀lẹ̀ àkọlù ọ̀hún o tí ó ti gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn. Ọ̀gbà bẹ́ẹ̀ náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ àkọlù òun náà ni ó wà o níbi ìjọba ilẹ̀ Amẹ́ríkà bí ó ti ṣe ń gbèrò láti fi Steve Witkoff ránṣẹ́ sí ilẹ̀ Ukraine láti lọ sí ilẹ̀ Russia láti lọ ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ ilẹ̀ ọ̀hún Vladimir Putin lójú ọ̀nà láti fi òpin sí ogun tó ń lọ láàrin ilẹ̀ Russia àti Ukraine. Ìròyìn ìdókòwò. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí tó ń ti àjọ apínnáká ilẹ̀ Nàìjíríà náà wọ́n ti ṣèpàdé pọ̀ pẹ̀lú gbogbo àwọn tọ́rọ̀ kàn tán sì pè fún ìfọwọ́sowọ́pọ̀ láàrin gbogbo wọn láti dájú pé iná ọba ò ló túbọ̀ jẹ́ ẹni tí àwọn tó lórí tẹlẹ̀múlẹ̀ Nàìjíríà tó ń gbádùn dáadáa gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ ìdúmọ̀ lẹ́yìn tí wọ́n jòkó ṣèpàdé ìpàdé ọlọ́dún ti ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún irú rẹ̀ eléyìí tí ó wáyé lónìí níbi tí mínísítà fún iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ iná ọba ní ilẹ̀ Nàìjíríà Mínísítà Adébáyọ̀ Adélabú ló sọ ìdúmọ̀ wípé lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú àpèjá ìṣèjọba rẹ̀ yún ìrètí ọ̀tun wípé ilé ìgbìmọ̀ tó ń rí sí iná ọba nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ Nàìjíríà náà ni wọ́n ti jígìrì sí ọ̀rọ̀ iná ọba ńlẹ̀ ìbáà tó sì jẹ́ pé láìpẹ́ ọjọ́ tó rí tẹ̀lẹ̀ múlẹ̀ Nàìjíríà ojúlé sójúlé o ìletò síletò wọ́n mọ̀ gbádùn iná ọba tó sì jẹ́ pé iye tí wọ́n máa ń lò òun náà ni wọ́n mọ̀ sanwó rẹ̀. Lákòótán ìròyìn aré ìdárayá. Àjọ tó ń sọ̀rọ̀ láfẹsẹ̀gbá FA òun náà ni wọ́n ti ṣetán báyìí o láti fi ìyà jẹ ikọ̀ Arsenal lẹ́yìn tí wọ́n ta ọ̀mì alámì ayò kọ̀ọ̀kan pẹ̀lú ikọ̀ Chelsea nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ilé tó wáyé lánàá gẹ́gẹ́ bí àjọ FA rẹ̀ mẹ́sẹ̀ fìlédè nínú àtẹ̀jáde kan ilé tó tẹ àwọn oníròyìn lọ́wọ́ òun náà ni wọ́n ti sọ dìímọ̀ báyìí o wípé owó ìtanràn tó tó ẹgbẹ̀rún márùndínlọ́gbọ̀n owó pounds náà ni ikọ̀ Arsenal wọ́n san látàrí wípé nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan ṣoṣo wọ́n ní àmì yẹ́lò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan ṣoṣo tó sì jẹ́ pé àwọn agbábọ́ọ̀lù 6 wọn náà ni wọ́n ní àmì ọ̀hún eléyìí láàrin tó sì jẹ́ pé atọ́kùn ìdíje ọ̀hún yún Anthony Taylor tó ti ṣe ìkìlọ̀ fún wọn lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin 30 ìṣẹ́jú tí ìfẹsẹ̀wọnsẹ̀ náà tí ó bẹ̀rẹ̀. Ìròyìn fìlédè báyìí o wípé gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe fìlédè wípé nínú oṣù kejì lọ́dún 2024 òun náà ni ikọ̀ Arsenal ni wọ́n ti gba irú ìfìyàjẹni náà gbẹ̀yìn lásìkò ìgbà tí wọ́n kojú ikọ̀ Liverpool lásìkò náà. Pẹ̀lú ìròyìn eré ìdárayá òní àmúwá kọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tòní gúnlẹ̀ láti kàn ní Sun City FM tó bá náà nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn ìgbéyìn tẹ́fẹ́ bùn wá gbọ́ ilé ipò wọ́n tàbí fi àtẹ̀jíṣẹ́ sọ̀rọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07056611019 tàbí 081809814. Bùkọ́lá Akínrìnmọ́lá lólóòtú ìròyìn ọ̀hún lórúkọ àwọn tó ń jẹ ṣẹ́pọ̀ kóròyìn náà jọ Sodiq Bashar ló mú wá sí tìgbọ̀yìn ẹ ṣeun bí ẹ ṣe ń gbọ́ wá.